ẹ̀yin àáfàá kò wá sí wáàsí kankan tẹ́ fẹ́ ṣe fún wa mọ́ kò sí píṣẹ̀ kankan tẹ́ fẹ́ ṣe fún wa mọ́ nínú ìlà ìlò tá a wà yìí ju pípa lọ definitely yàtọ̀ sáwọn bandits àbáwọn terrorists àbáwọn kidnappers táwọn náà tí wọ́n ń pààyàn tí wọ́n ń dọ̀wọ̀ èèyàn ìkànkan náà nìyí ọmọ ìyá kan because nǹkan tó ń ṣe náà lẹ́nà polówó ẹ jẹ́ ká lé fídíò ìbá ẹ gbọ́rọ̀ táfà yẹn sọ ọ̀rọ̀ amúkun mẹ́kọ̀ọ́ láfà yẹn sọ ń jẹ́ kó yé pé gbogbo ẹ̀tọ́ lè jẹ́ ẹlẹ́bọ ẹni tó lè ṣe Islam yóò wọ̀nà bó bá tún wá jẹ́ mùsùlùmí tó gbé sẹ́dá àwọn mùsùlùmí kan tó kéde wọ́n lo humanity mo ṣe mùsùlùmí alábọ̀dé ni wọ́n alágbègbè ni wọ́n ìwọ oníṣẹ̀ṣe tí ètè wọn bá ń jẹ tó ní àáfàá ní àmọ́ sọ̀tọ̀ àáfàá ògbìnà sòótọ́ ọ̀rọ̀ nǹkan tó wà nínú ẹ̀sẹ̀ gẹ́gẹ́ ni kò ṣe kò sí kan tí pé ìjọba olóògbé pẹ̀lú àfà kò sí kan tí jẹ́ scam ni mọ̀jẹ̀ kan bọ̀ ọ̀la ẹ̀jẹ̀ mọ̀jẹ̀ kan tọ̀ ọ̀nà tó gbà fi kógun wọlé kò tó jẹ́ ọ̀nà tí wọ́n gbà fi Muslim wọlé náà nìyẹn wọ́n létí orí burúkú náà ni láì mọ̀ pé kò sí nínú ẹ̀sìn wọn àtàmọ́tà sí ní sọ èmi fẹ́ wọná tá a bá dọ̀rùn nǹkan tó bá ní pé kò sí ná pé prank ni èmi ò ní ara o aláwo mo fi iná gẹ́gẹ́ wá dá tó ètèmí lóòótọ́ kò sí tẹ́lẹ̀ àmọ́ mo ti gbé prank lóòótọ́ àmọ́ wá dá èmi fẹ́ wọná sẹ́rí gbogbo yín tẹ́ ìwà àbàjẹ́ láyé pátá ẹ mọ̀ ìwà àbàjẹ́ lọ ẹ mọ̀ pààyàn lọ ẹ mọ̀ bàtìyàn jẹ́ lọ ẹ mọ̀ wà bú lọ iná yín ìyá yín èmi fẹ́ jẹ́ lọ́rùn ìyá gbogbo yín tẹ́ ìwà àbàjẹ́ láyé pátá láyé àtọ́ntọ́ ti kú àtọ́ntọ́ ti lọ tó bá gbé lóòótọ́ yẹn bá wà èmi fẹ́ wọná yín o gbogbo yín tẹ́ bá wà bẹ́ẹ̀ láyé ẹ mọ̀ wọ́rì èmi ò gbé àṣà dandan ní táwa ti dé òde ọ̀run táwa ti dẹ́rù jẹ́ náà àdúrà táwọn sọ yẹn àti tó gbogbo àlóòótọ́ bá ní o èmi fẹ́ gbé àṣà dandan báyìí mo fẹ́ gbé àṣà mo fẹ́ gbé dání báyìí tá a bá dọ̀run tí alábàá ní pé yá àtàkùn tó yá mo lọ sọ́dọ̀ àlá yìí lọ sọ́dọ̀ jẹ́ náà inú mo fẹ́ lọ mo wá fún adákùn sódò gba àwọn tí wọ́n pọ̀ tí wọ́n lọ bíbá bí omi yìí kí lẹ́sẹ̀ tán sẹ́ ló pọ̀ báyìí sọ́ọ́dí gbogbo ẹsẹ̀ wọn yẹn dákun wá di gbogbo ẹsẹ̀ dákun wá dilé mi lórí èmi fẹ́ wọlé gbogbo wọn ẹmọ sẹ́rẹ́ yìí tẹ́ sẹ́rí èmi nìkan gbé náà gbogbo yín mo fẹ́ ru gbogbo yín kí n mọ jóná kí wọ́n ní ó jó mi kí n mọ tó sọ ní kí n mọ jóná wọ́n fọ́ ọjọ́ kí bó ti mọ fi hàn nínú ai náà mo lẹ́kẹ̀ẹ́ gidi gan bẹ́ẹ̀ kí n kàn mọ lórí àkàrà láti báyìí kí n kàn rí bọ́ ni jù báyìí kí n kàn wọ́n náà ni kí n kàn mọ jó kí n kàn mọ ké kí wọ́n pariwo aládàkùn gbàgbé kí n mọ ní kálọ̀gbọ́n àforíjì mi níbẹ̀ kí n mọ jóná kí wọ́n lo more than billion years ọ̀kátẹ́bù years nínú náà kí nìkan kí wọ́n dáhà bẹ́ẹ̀ èmi nìkan fẹ́ dá ogun náà lé ayé mo ṣe wáyé níbi tá a bá dé yìí ìfẹ́ ní sọ̀pọ̀tà ìfẹ́ lè kan lẹ́gbẹ̀ẹ́ mi nínú náà èmi nìkan fẹ́ dá àwọn náà mo lẹ́kì náà gidi gan nífa mo fẹ́ràn náà gan nífa ìdè mọ̀rọ̀ mi náà gidi gan torí náà gẹ́gẹ́ tó di pé wọ́n sọ pé àwọn náà ní ìfisì Islam wọn ìdè gẹ́gẹ́ ni mo láìkì pé ìdè náà gẹ́gẹ́ mo fẹ́ wọ̀ o tó pé tí wọ́n sì Islam wọ́n ní pé ìní wọná èmi sì fẹ́ wọná ọmọ náà lèmi èmi sọmọ ìjọ náà mo ṣe wáyé ìmọ̀tálá àjọ faṣọyàmọ́ alábàáyé tó bá ní pé kò sí náà lọ́rùn láwùjọ náà àti ní ẹ̀fà yìí àjọ faṣọ àdìbò àdọ̀yà báyìí ní pé níbo lọ kí lè sọ fún mi ìwà náà ni mo fẹ́ mọ̀ fún tèmi mo láìkì náà gidi gan so gbìyànjú àfà ẹ mọ́ ṣe wá àti fáwọn tán wà tí ò dá mọ́ àtàmọ́ tàṣe yóò bá àwọn gbogbo náà wọn tá a bá ti kú yìí náà wọn èmi fẹ́ wọ̀ ẹ bá tó wà láwọn fídíò ẹ bá wa ẹ bá ṣe kó mọ̀ kan àfà ìlà kan mọ̀ pé ọ̀rọ̀ náà tán sọ yóò ó gba ayé ti ní fírídọ́ọ̀mù o àtàmọ́sẹ̀ nìkan ló fẹ́ lọ wọ́dọ̀ gbogbo ayé o àtàwọn tó ti kú kí wọ́n tó bí mi kí wọ́n tó dá mi èmi nìkan iná ogun ọṣẹ́ ń gbọ́ èmi mo fẹ́ lọ iná ogun padà báyìí ẹ bá share kó mọ kàn án la ẹ bá like ẹ bá repost ẹ dẹ̀ bá comment èròǹgbà yín sọ́nà comment section àjùwà ṣe ọmọ náà lèmi o ọmọ náà wà ẹ wo ẹ̀sìn tán ní ká máa ṣe ẹ̀sìn tẹ́nu òkò ẹ wo ẹ̀sìn jìbìtì ẹ̀sìn 419 orí burúkú lámù tán pè ní Islam òfò lámù tán pè ní Islam ẹ jẹ́ ká bá ká lọ ẹ wà wọn aṣíwájú wọn bí wọ́n ṣe ń tàn wọ́n bí wọ́n ṣe ń bà wọ́n láyé jẹ́ wọ́n wá jókòó àwọn méjì wá jọ jókòó wọ́n wá ń tú àwọn ọmọ ọlọ́mọ tán lọ ní tán ti wà nù látàárọ̀ wọ́n látọ̀ onírúurú oníyọ̀ wọ́n wá ń tú wọn jẹ wọ́n á gbó lọ wọn wọ́n á fín pẹ̀fún tí ò ju 150 lọ ẹ wá ń dàbò wọn lórí ẹ wá ń fín sí wọn lórí àwọn fín ẹ wá ń gba 5,000 lọ́wọ́ wọn 2,000 1,000 ẹ wá ń gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ẹ wá fi pẹ̀fún 150 ẹ fi wá pa nǹkan bí 200,000 kò tí ì ṣòwò tó jáwó bí Islam bí kéèyàn lóun yẹn jẹ́ àfa bí kéèyàn mọ léèyàn kó àsàlátù jọ òun kó mùrírí jọ òun kó mùrídà jọ ọ̀nà jẹ ọ̀nà mú ni ẹ̀wọ́n àbútí bàwọn lẹ́jẹ́ àwọn ọmọ tán dọ̀bálẹ̀ níwájú ọba ilé àkọ́kọ́ náà ẹ̀yin àfa onímọ̀ ṣẹ̀ríà kí ni ìdájọ́ àwọn tí wọ́n kúnlẹ̀ yìí tí wọ́n dọ̀bálẹ̀ fún àbáyé
ẹ̀yin àfọ onímọ̀ ṣẹ̀ríà ẹ̀yin dà àwọn àfáà tí wọ́n gbàdọ̀ balẹ̀ yìí kí ni ìdájọ́ tàwọn náà kí ni ìdájọ́ nínú Islam ẹ̀sìn tó jẹ́ pé ẹnu òkò ibi lọ́mọ tá a fẹ́ tò sí ẹ̀wúrọ̀ àbáyé ọ̀nà jọ ọ̀nà mú wọ́n ṣe láńgbẹ́láńgbẹ́ káàkiri wọ́n gbàdọ̀ balẹ̀ wọ́n kúlẹ̀ fún wọ́mù kò yẹ kẹ́ mọ gbàdọ̀ balẹ̀ ṣe bí Muhammadu dọ̀bálẹ̀ àṣà ti ṣọ́ àwọn ọmọ ẹlẹ́bọ ni náà ẹ bá ti tẹ́ ẹni tó bá ti ń dọ̀bálẹ̀ ẹni pé ọmọ ẹlẹ́bọ ni so yẹ kẹ́ mọ kọ́ṣẹ́ ọmọ ẹlẹ́bọ àmọ́ àtúnyẹ pé tẹ́ bá ti fẹ́ lò láti fi jẹun láti fi mu ẹ̀ ní láti pé àwọn ẹlẹ́bọ náà ní àmọ́ tẹ́ bá fẹ́ lò láti bá àfilẹ̀ balẹ̀ wa jẹ́ ẹ̀ náà ti pé kò dá pé kan burúkú ni ọkàn yóò ní balẹ̀ ẹ̀wọ̀ Islam tí wọ́n pè wá sí ẹ̀wọ̀ àwọn aṣíwájú wọn bí wọ́n ṣe ń bà wọn láyé jẹ́ ẹ̀wọ̀ Islam tí wọ́n pè wá sí wọn wájú bí wọ́n ṣe ń bà wọn láyé jẹ́ ṣáwọn tá a fi mọ̀ tẹ̀lé náà ni ẹ̀sìn tí ò ní tìjú ẹ̀sìn tó yẹ pé ayé tẹni mọ̀ wí àfọ̀páàdé bó tiẹ̀ ní Islam ẹ̀sìn rádaràda nǹkan tí wọ́n ń ké bá àwọn èdè elédè ni ó tí wọ́n gbé parí nǹkan tí kò kàn lọ tí kò kàn lẹ́sẹ̀ wọ́n fo 1000 miles láti lọ kó èdè lédè fún aṣọ ìgbòkú wọn lóko wọn lódò wọn níṣẹ́ wọn lẹ́yìn tí bí ọ̀sìn máa bá ọ náà nìyẹn ẹ̀sìn tẹ̀lé ká máa ṣe náà nìyẹn tẹ́ fi ń balẹ̀ wa jẹ́ ẹ̀yin àfọ onímọ̀ ṣẹ̀ríà ẹ bá ṣèdájọ́ wọn o àwọn àbá yín ni o àwọn olùkọ́ yín ni o àwọn náà ń gbà kúnlẹ̀ yóò àwọn náà ń kúnlẹ̀ fún yóò àwọn ni wọ́n tú tùràrí sáyàn lórí yóò ṣẹ́fẹ́ sọ fún wa pé ó lè ní ìsọ̀yìn yẹn ni ṣẹ́fẹ́ sọ fún wa pé ẹ̀yin náà bí Muhammadu bó ṣe lọ sọ́run tó lọ gba Kùránì wáyé ẹ̀yin náà ẹ lọ sọ́run ẹ lọ gba tùràrí náà wáyé àbí pẹ́ẹ̀kù tí ẹ fún yẹn ẹ lọ gbà wá látọ̀dọ̀ ni àbí ẹ̀yin náà gòkè ẹ kọ́ ṣe Muhammadu lọ fi gbà wá àbí ó wà holy àbí ẹ̀yin nìkan ni wọ́n dá a ṣe fún kò tún sí ń bómi mọ́ ọkàn yóò ní balẹ̀ yẹn àfáà yìí yóò ní dùn tẹ́bà tó bá dáhùn fídíò wa ẹ̀yàn bá like èròǹgbà ẹ̀yàn bá fi sí under comment section ẹ̀yàn bá share ẹ̀yàn bá repost àmàjù àṣẹ láti dùn mọ́ni àṣẹ. ara mi ò rí rí mo róró lójó látẹ̀ ara mi ò rí rí pékélé arúgbó jẹjẹrẹ tàbí òsàn ẹ̀yin mùsùlùmí wàhálà mọ̀dé àjọgọ́mọ̀dé abẹ́ẹ̀rí ni so obìnrin náà tó ti lè di Sheikh Fadilat Maulana alikutubun alimolana aliwaliyi so àwọn obìnrin náà tó ti láǹfààní àti wá tó síwájú ẹ̀yà àfáà náà báyìí tó bẹ́ẹ̀ àfáà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tí mo kẹ́tẹ́ tó síwájú báyìí tẹ́gbà ní ẹ̀tọ́ wá ní wọ́n ta kó jáde ẹ̀tọ́ wá ní kíní kankan ní àtẹ́nà kó jáde ní kíní àtẹ́nà fẹ́ tó wá fi fọ́ta lẹ̀ ẹ̀tọ́ lè fi ta lẹ̀ akẹ́ alámúnáṣẹ́ra fún yóò tó lè fi ta lẹ̀ akẹ́ tàwọn tàdá fún akẹ́kù sí fún àṣẹ́rọ́lẹ̀ àṣẹ́lá káàbíyèsí lórí wa ẹni tó wà mọ̀ bìtẹ́jú ẹ̀ tí ńlá àtàpọ̀jù lé ló máa sá Islam ṣe fọ́ wa ní scam ní Islam àwọn obìnrin náà tí àwọn obìnrin mọ̀ gbàmọ́ àwọn obìnrin náà mọ̀ tí ń jà fún pé káná mọ̀ wà níwájú ìyá yẹn ó ti rí àṣírí wọn ó ti mọ gbogbo strategies ó ti mọ everything pátá tó àwọn àpòtò bàbá fẹ́lẹ̀ láyé láti wá sàrẹ̀ eléyìí fún àti ìwà síta onípadà kó bá wa o ọ̀nà ìjọ ọ̀nà mú yóò padà dí o kó tó pé yóò wá ká sí wa ẹ̀gbọ́n ìyá tó èyí náà mọ̀ bọ̀ wá bó ṣe mú yà sí iwájú nìyẹn ìyá náà di Sheikh Fatima Maulana Hidayat Sheikh Al-Kutubun Rashidat Al-Kutubun Ashiat bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní bukú tó bá yín ọmọ ìyá yẹn kún gan o káàfin pàtàkì tí o ọmọ mo rí ìyá yẹn mo bì sára gidi gan o wọ́n obìnrin ọmọ ìyá yẹn tó bá kú ìbàtẹ̀ nìkan gba mú gbajúmọ̀ tòmí tí n bá kó sà tí n bá kó fún ìyá yẹn ọmọ ìyá yẹn máa mú òun rẹ wá o irú àyẹ̀ máa ní tóun gidi gan owó wọn kẹ́dùn gan o irú ìyá yìí ó bá kó àgìtàn kan síbi tó ní ìbá wọlé ti ìyá yìí bí ìgbà tí electric shock tó bá gbẹ̀yàn ni lébi tí mo ti gùrù yìí ìyá yìí mo ní láti wá dẹ̀sí ìyá yìí kan mo ní ìyá yìí ó tún wá kó bẹ̀rẹ̀ síwájú rọ̀rọ̀ ìyá ẹ̀ wọ̀ ná so obìnrin náà tó ti mọ̀ ọ̀nà ọjọ́ ọ̀nà wọn báyìí ẹ̀ náà ti mú àmì báyìí ìyá ṣẹ̀wọ̀ pé ìwà tẹ́ ń wù yìí ṣẹ̀ pé ẹ̀ẹ́rẹ́ ni gbẹ̀yìn mọ̀ náà àbátan bẹ̀ ṣe pé èmi ó sì gbẹ̀yìn mọ̀ ṣe pé iná lẹ́ lọ ṣe pé ẹ̀ tí sì ẹ̀kan tí Islam ò fara mọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí because àwa arójú yín la fi fọ́ fún yín arójú yín adẹ̀ fọ́ fún yín kò dẹ́ ká mọ́ lójú bí nínú Islam arójú yín adẹ̀ fọ́ fún yín kò yẹ ká rọ yín nínú Islam ṣé ẹ̀yin ti ju súnà ànábì lọ ni ṣé ẹ ti ju ṣẹ̀dá lọ ni
tẹ́ ẹ̀ fi lè lo kìmọ́ọ̀rù mọ́ síbò kò yẹ ká rojú ó yẹ kéèyàn kẹwà ní dúdú birimu ó ṣe wà ń bẹ̀ wọ́n ẹ̀ tẹ̀lé wà ní dúdú birimu tẹ́ ẹ̀ fi jẹ́ ká mọ rojú yín àwa ń rojú yín kí ní abẹ́ tí wá ń le àwa ń rún fún yín tó ní kẹ́sìlá fi ní pé kẹ́ mọ́ bo bẹ̀ dúdú lónìí àbí ọkọ̀ yóò ní balẹ̀ yá inú ìdùn àwọn tó wà lábẹ́ yá yìí tí ẹnu tó tún máa pọ̀rọ̀ fún òun láwọn ìjọ tó pọ̀ rẹ̀ Islam wọ́n wá pé Islam yẹn ń jáwọ́ gidi gan ṣé èmi náà ṣe ìní wá láwà ní báyìí àti tẹ̀síbà ọmọ nígbà tí wàá fi lo bí 30 yard àbí 50 yard tí ti wé tí ó ga báyìí ṣé wùyọ akọrọmọkú mo láwù àṣeyìnà àṣeyìnà mo lánà àṣeyìnà kúndùbí sàmọ́ọ̀nì kúndùbí àtẹmọ́ta ṣe àtẹmọ́rọ́ nípa wa ọ̀yẹ́ god Islam kọ́mọ́ tán ara wa ọ̀yẹ́ god Islam kọ́mọ́ tán ara wa ìyá yìí bó ṣe wà yìí tẹ́ ẹ bá lọ wẹ̀ dáadáa báyìí kò ní lọ́kànlé bó ṣe wà yìí irú ẹ̀ lọ́kànlé tó yóò ti rẹ̀ nídìí pé bóyá òun ti tóbi kan òun ti bàbàrà kan kọjá ní tọ́lẹ́mọ́ kátà sókè lọ kò ní fẹ́ mọ mẹ́rin lọlẹ̀ mọ́ ẹ̀yìn ló ti le yóò fẹ́ mọ ní ara lọ́wọ́ tó máa ní pé orúkọ yóò ní yóò mọ ságídí torí pé kí ni wọ́n ti tàn án bó ti wà yẹn tẹ̀bá àwọn tó mọ̀ wá gún ìyá irú àwọn tí wọ́n jẹ́ wọn kan náà máa gún rẹ̀ báyìí kò lè lọ́kàn lé bó ṣe wáyé torí mo wọ́n dà tí irú ìyá ìbálò lọ́kàn lé odidi Munira bí kíná pé bí Muniru sí ni kíná pé tó obìnrin odidi Waliyi so tọkọ wa wọlé tó ní pé tó báwo ni ìwọ lórúkọ alẹ́ yìí ọ̀yà bọ̀ síbẹ̀ yà nìfẹ́ sí bẹ́ẹ̀ di yóò pé ohun tí aláǹgbénú ohun tó mọ̀ ohun tó àti àtàwọn àdìsí ó nà kéde kalẹ̀ tẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ yíyá yìí ìran yẹn máa ń ní ohun tó kí bọ́yẹ̀ bá fi lè fún ẹ̀ tó hùn ọmọ wàhálà kì ó di o irú àwọn yìí gbóná gidi gan o tó bá tún wá pàdé irú àwọn tó tún wá sàn gun ọmọ tó ti kẹ́ ìmọ̀ yẹn kalẹ̀ bí irú àwọn ọlọ́dún 24/7 ní kẹ̀kẹ́ ní mọ́ wà wọ́n máa tàjẹ̀ báyìí ni wọ́n tó bá wọlé báyìí ìdààmú bá yóò jẹ́ pé òun jẹ́ wà líyìí kankan kò ní ti mọ̀ pé bí òun kàn sí níbo yóò jẹ́ pé òun tóbi irú àwọn yìí wọ́n á fọ́nà sí lára tó gbé ìrìnàjò gbé trabayé ọmọ tó gbé ìrìnàjò tí ò dé rí yóò jẹ́ pé bí òun láwọn ọjọ́ kan o Islam ṣe scam 419 Islam arúgbìdì lásán Islam tó bá ti lè ka wọn ìwọ náà wàá bìlọ́ọ̀gì ní báyìí ṣe ti báyìí ẹwẹ̀ sí tán kí wọ́n á ṣe ẹ̀sìn bálabàlá ẹ̀sìn tó yẹ pé kí ni àwọn tí wọ́n ń ṣe òfin kì í mú àwọn tó wọ́n já síwájú àwọn ọmọlẹ́yìn nìkan lòfin máa ń mú irú ẹgbẹ́ wọn ní bá wọn ní gbèdájọ́ fún pé yóò wọ̀ náà o òun ní wọ̀ náà tí o àmọ́ àwọn ọmọ ìjọ tán tí wọ́n bá lo nìkọ́ọ̀pù tán wọlé nǹkan àwọn wọ̀ náà tí wọ́n á máa ju ọtí ọlọ́run tó sílẹ̀ kàn jò ní tẹ́gbà bá ra àwọn fídíò wa èrò kí lè rò ń gbà yín nǹkan tẹ́ bá kọ́kọ́ rò ná lórí fídíò tá a bá ṣe àti fídíò tẹ́ bá wò yẹn ẹ bá fi sí comment section ẹ bá like àwọn fídíò tẹ́ bá ra fídíò wa ẹ bá share káàkiri ẹ bá repost àjù wa ṣe o. ṣe rí àwọn ọ̀rọ̀ tẹ́ ti pa fún wa ní Islam ó ti wá ń tú báyìí bí ló bá lọ lógún ọdún òótọ́ á padà lè bá òótọ́ mi àlẹ́ fẹ́ yóò padà lè bá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin àáfàá ẹ̀yin dà etí mélòó etí méjì ẹ wá gbọ́ nǹkan tí àáfàá yìí sọ síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ẹ pé ayé Islam ti bàjẹ́ ńlẹ̀ kó tó jíire kò ní da fáwọn afáwa o wọ́n mọ̀ ti tàn wá gidi gan wọ́n mọ̀ ti gbá gbogbo o wọ́n ní pé ànábì wọn mọ̀ ògùn ní burúkú wàhálà fìdí ìdààmú ìtẹ́ kó máa di tó bá wà wọ́n ní pé ọmọ rẹ̀ kan ó kújọ ọdún báná bí ibi tí wọ́n kírun bẹ́ẹ̀ dé ìwọ̀n àrùn ọmọ rẹ̀ wọ́n ṣe Allahu akíbárú Allahu akíbárú o Allahu akíbárú àdé aláàtúnṣe akíbárú o Allahu akíbárú Allahu akíbárú o Allahu akíbárú wọ́n ní wá síbẹ̀ lẹ́lẹ́kẹ̀ dúdú méje wọ́n ní pé ìyẹn ló fà á tó bá kírun jímọ̀ tó bá kírun yídì wọ́n lẹ́ẹ̀méje ní wọ́n ṣe Allahu akíbárú Allahu kórí burúkú Allahu fìtínà kó mọ́ bá lẹ́nu tó wá àṣírọ́ lásán ni àṣàgbélò lásán ni àṣọmọ ànábì kò kú jọdún níjọ yídì àṣírọ́ lásán ni àṣetàn lásán ni ànábì tẹ̀yìn sọ èsì ní ṣẹ́gbó wọn ní ó ti gbogbo rẹ̀ tó kó tó gbódà ànábì bẹ́ẹ̀ ni lẹ́yìn 40 years ìgbà tó pé 40 years ló tẹ̀ wá di ànábì gbogbo nǹkan tó ṣe nígbà tó wà ní ọmọ ọdún kan méjì ọmọ ọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ gbogbo ẹgbẹ́ àrùn tó mọ̀ fi dé 40 ẹ̀ mọ̀ sọ fún wa
kí nìkan tá ànábì sọ kó tó pé for 40 years láàrin 10 years tó wá dà ànábì tán ó bẹ̀rẹ̀ sí ní lọ mọ́ kógun jà àwọn rẹ̀ ní Mọ́kà kò kírun yídì ní Mọ́kà o jímọ̀ ní Mọ́kà o wọn àmọ́ ànábì Mọ́kà o kò jẹ́ ànábì ní Mọ́kà o wọ́n lé kúrò ní Mọ́kà ní tó pé kíni èyí kógun jà rẹ̀ nígbà táwọn níbi wà ní Mọ́kà tí àyò gbà wọ́n lé kó Mọ́kà o ó wá lọ ya digunjalè ó sì wá lọ kógun jà àwọn ọ̀ràn rẹ̀ pé dandan nìkan kí wọ́n gbà fún àlàálẹ̀ bàbá tiẹ̀ ó fẹ́ gbé àlàálẹ̀ bàbá tiẹ̀ ó bá gba nǹkan tó ń jẹ́ àwọn òṣèré kó tó wà ní Mọ́kà àwọn sì láwọn ò lè gbà fún pé àwa náà ní nǹkan táwọn ti lè bàbá tiwa náà bí àwọn àfa àbúkí burúkú ṣe ń gbé àlàálẹ̀ àràbù wá fún yín pé kẹ́nìkan pa àti bàbá tí náà tì ilé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí odògùn òdìjẹ́ odi wàhálà àdéhùn ìṣẹ̀wá lọ háyà àwọn tẹ́rọ́lìsì àwọn bandit àwọn Boko Haram wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ wá ń bá àwọn fámílì àwọn ará ànábì jà sànábì fẹ́ kí ìrẹ̀rẹ̀ parẹ́ ni ẹ̀wùrí burúkú ẹ̀wà ànábì tẹ́lẹ̀ ẹ̀wà ní pé ànábì sọ ìgbàgbé di ẹ̀sìn ìgbàgbé ànábì rẹ̀ fún àṣà alápẹ́ mistake ànábì náà lẹ́yìn náà tẹ̀lé ẹ̀ lè ṣe wá àti kẹ́ mọ̀ mẹ́nu bá ṣẹ̀ṣe tẹ́ ẹ bá ṣe wá àti tẹ́ ẹ ti ta kò ṣẹ̀ṣe tẹ́ ẹ ti lọ sí àsìkò ti ṣẹ̀ṣe wá àti yín kò tí ayé ò tí gbọ́ ẹ̀ ń fi àbùkù pé kí mo tàbùkù bá ṣẹ̀ṣe ẹ̀ fi pé kẹ́ fi mọ̀ promote Islam ìtàn ilẹ̀ tí wọ́n ṣe wá jọmọ́tà àwọn àràbù láti bò síbò ànábì parọ́ wọ́n pọ̀ mọ́ ànábì ó sọ wá jọmọ́ pé nǹkan tiwa tó ṣẹ̀ nílẹ̀ tiwa ṣé ó jọra wọn ni ṣé ilẹ̀ kan náà ní àjọ wa ni èyí lẹ́ mú rí burúkú tẹ́ fi promote àti rọ́ tẹ́ fi promote Islam àti láti dọ́kì yes àti ànábì tí ò lórí pa ọmọ pàyà ọmọ pa bàbá tán pè ní mọ̀ pé orí burúkú wà láfi náà ìdààmú kó ń bá níbi tó bá wà tó pa sáyé gbogbo ọmọ tó bí wọ́n tójú ẹ̀gbìn rẹ̀ báyìí náà fi kú náà fi lọ sọ́ra alákejì gbogbo àfa káfa tó bá lè búra pé òun bẹ lóò káyọ̀ òun kó dàbí tànábì kó jáde kó wá búra fún un àfẹ́ ẹ̀yọ̀ kan tó jáde pé òun fẹ́ káyọ̀ òun kó dàbí tànábì kò sí àfa olóbẹ́ náà kó òun bí kí gbogbo wọn kí wọ́n pasán ní ojú òun àfa tó bá sọ bẹ́ẹ̀ adé pé oyún rẹ̀ nígbà tí ìyá rẹ̀ wà ní oyún bàbá rẹ̀ fòṣèlú òkú ìyá rẹ̀ náà tó jẹun rẹ̀ náà tó ni òun náà sì tó wá fẹ́ kú àkúrún láyé ẹ̀yin ni òfò yìí àwọn olóòtú ti pa fún wa tipẹ́tipẹ́ yẹn ẹsẹ̀ wa ń dín ẹsẹ̀ wa ń tòótọ́ fún wa ẹ wá ní pé gbogbo àwọn kan tí wọ́n kọ́ àwọn ọmọ ní skul yẹn tó ń sọ fún àwọn yẹn pé irọ́ lásán ni yóò jẹ́rọ̀ torí àwọn tí wọ́n gbẹ́sìn yẹn wá ẹ̀tàn náà fi gbẹ́sìn yẹn wá àwọn tí wọ́n translate ẹ̀sìn yẹn nígbà yẹn ẹ̀tàn náà fi translate fún wa láti bá fi ká wà fún gẹ́gẹ́ bí pé ẹ̀sìn tó mọ́ ẹ̀sìn tó dáa ẹ̀sìn tá lè welcome ẹ̀sìn tá lè fẹ́ gbà náà ní fi blame àwọn àbá jù tí wọ́n rí pé wọ́n gbẹ́sìn yẹn because ẹ̀tàn ní àdélé gbọ́n tí ń sọ wa àbẹ́ni tí ń tàn wá àmọ́ ṣe tẹ̀sí wá rẹ́sẹ̀ fi wà lẹ́ báyìí ẹ̀sìn wá fẹ́ mọ sòótọ́ nídìí ẹ̀sìn yẹn àwa nídìí irú èèyàn àfa yìí torí àwa ṣe rí àwọn ọ̀tẹ̀yìn sọ yìí àwa kan nídìí ẹ̀ àwa ṣe rí inú àfẹ́ àwa afẹ́yìn in a multiple way in a trillion ways torí ẹ̀yin lẹ́ bá ṣí aṣọ kúrò ní ojú ọtọ́ ti pa fún wa tipẹ́tipẹ́ lẹ́yìn jẹ́ ká mọ̀ pé irọ́ náà pa fún wa níbi olórí burúkú so ànábì kò kí jìnnà kan ní Mọ́kà so bọ́ọ̀sì wa jẹ́ tẹ́fì wọn tán tún wá lọ láti Mọ́kà lọ sí Mọ̀dínà Islam is man-made Islam is calm àgbélọ̀ ní Islam gẹ̀ríbà ní Islam tí wọ́n bá dáhùn fídíò wa ẹ̀ bá like èròǹgbà yẹn bá fi sọ́nà comment section ẹ̀ bá share ẹ̀ bá repost àjọṣe láti tẹ̀lé ma rẹ̀. àfa Abímbọ́lá kèfèrí ni ẹ́ ẹ má preach humanity fún wa àti mọ̀ nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn yín ẹ má tàn wá ẹ̀tàn tẹ́ tàn àbá wa níjọ́ kìíní àná ẹ má tó tàn àwọn ọmọ náà ojú àwọn ọmọ ti là ẹ jẹ́ ká lé fídíò ìbá ní ẹ oníjẹkújẹ ní ẹ onírọ́ ní ẹ oníjẹkújẹ ní ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa gbọ́ mọ́ ẹ má sọ nǹkan tí wòye bá sọ fún wa ni ẹ má máa ṣe kíni ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ fún wa tẹ́ fi máa jẹ wá tọkùn ó fi máa rọ̀ pé ká mọ bá yín ṣe ẹ sọ nǹkan tí wòye sọ fún wa gangan ni wáyé tẹ́ fẹ́ máa wà láàrin méjì according to Islam oníṣẹ̀ṣe ò níwúlò kankan níwúlò kankan rárá ẹ mọ́tàn wá mọ́ ẹ ń pa ọlẹ́jẹ́ náà níwúlò kankan to the world we are nothing kan gbàdúrà kí wọ́n pa wá ni wáyé tẹ́ ń tàn wá ẹ̀yin ẹkùn àwọn ewúrẹ́ ẹkùn ni wọ́n á sọ fún ewúrẹ́ pé mọ́ wọ́rí o ewé ni mọ̀ jẹ ẹ má bọ̀ ẹ jẹ́ kí n kó yín mọ́ra
ìwé rẹ̀ ó kò tilẹ̀ pé lòun jẹ́ mo bá ṣe bó pé yóò padà jíwèé bọ́ padà yá bàbá bá yẹn ṣe ewu ẹ padà pa wá ẹ padà fàbú ṣe wá náà kọ́lẹ̀ tí fàbú ṣe wá tẹ́ ẹ̀ bá ti fẹsẹ̀ nílẹ̀ tẹ́ ẹ̀ bá ti gbóbi kan lẹ́mọ́ humanity tẹ́ ẹ̀ bá ti ka tán ẹ̀ ní humanity mọ́ ọmọ ibi tó fẹ́ fì sí ọmọ ibi tó fẹ́ wà ní ọ̀wá ní pé tí kìsẹ́nì bá dáná ìwọ jẹ́ tiẹ̀ bí ìṣẹ̀lẹ̀ bá bẹ́ẹ̀ náà ẹ̀ tó bá fa bá kíni kan òun ó jẹ́ tiẹ̀ ìwọ oníjẹkújẹ ọ̀ tí mo ní jẹ́ nígbà tó lóko tó lólo tó bá jẹ́ kí ló fẹ́ jẹ oníjẹkújẹ kí ló ń jóúnjẹ wọn fún ẹ̀sìn ní pé kí ẹ má bá wọn ṣe ìwọlé wọn jóúnjẹ wọn wáyé tí wò tẹ̀lé sìn yín wáyé tó jẹ́ pé àwọn ibì kan ń bẹ tó jẹ́ pé nínú ìwé tí wọn náà mọ̀ pé mọ́ àbúrò fi mọ́ sí wá sí mọ́ báyìí kí ló tí wọn fi ní fi bẹ̀ sí wá sí mọ́ báyìí àwọn bàbá àtàánú ò fi bẹ̀ sí wá sí ló jẹ́ káwọn bàbá tó wá gbà Islam lọ́wọ́ wọn ká ní pé nígbà tó gbé Islam wọn dé gbà yẹn wọ́n ní pé ẹ mọ́ pa wọ́n ẹ mọ́ dùn wọ́n ẹ mọ́ gé Ọlọ́run ìgbẹ́ là ń fẹ́ wé mo ní gbà Islam fa wọ́n á ti kẹlẹ̀ mọ́ true colour Islam nígbà tí ànábì náà wà ní mọ́kàngbà yẹn náà wọ́n sọ fún wọn pé ẹ mọ́ ṣe ti yín káà náà mọ́ ṣe ti wá ní àwọn nígbà tí pa ànábì padà nílẹ̀ tán ní Mọ̀dínà pàdé Mọ̀dínà tó padà láwọn ọmọ ogun tán ó padà lọ kógun ja àwọn ọ̀ràn rẹ̀ ni àwọn bàbá tí yín gbà tán gbẹ́sìn wáyé náà ẹja fìfẹ́ ṣe ẹja ṣe kí nìkan kan wọ́n kó àwọn èèyàn mọ́ra àwọn bàbá náà kó wọn mọ́ra wọn lọ gẹ́gẹ́ bí èèyàn rẹ̀ àwọn náà tẹ́sẹ̀ yín gbẹ̀sìn ní wọlé tán tẹ́sẹ̀ ti wọlé sẹ́yìn tó ti dunlẹ̀ tán báyìí àwọn wà sí tẹ́sẹ̀ fún wa ní pé ẹ̀wà ń pa wá ẹ̀ fojú lè wá ẹ̀wà tí years dọ́kí years tẹ́sẹ̀ polongo pé ẹ̀ pọ́nra Adébórẹ́ kálá kó pọ́nra Adébórẹ́ kó mọ bí súnà nábì ga súnà nábì wa ń gán sìn àṣírí tí wàá tú àwa là ṣe mọ́ ẹ̀sùn wa kalẹ̀ àlọ́ mọ́ ibi tá a dé náà ní jóun ẹ̀yìn kan tí wọ́n á ń jalè kè ní ẹ àwa gan fura sí ẹ because ó lè gbọ́dọ̀ fún àgàn o ò lè tẹ̀lé àwọn kan tí kìíní yẹn sọ so ẹ̀sìn wa pé àwọn wà tí kan bẹ tó yẹ kí wọ́n filẹ̀ báyìí tí kò yẹ kí wọ́n ṣe báyìí àwọn ọ̀rọ̀ kan bẹ tí kò yẹ kí wọ́n sọ nínú Islam ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ báyìí wáyé tẹ̀ ní kí wọ́n sọ fún wa ṣé ẹ fẹ́ ká mọ̀ tọ́ ni wáyé tẹ̀ ń daṣọ burọ́ mọ́lẹ̀ fún wa wáyé tẹ̀ ń daṣọ burọ́ mọ́lẹ̀ fún wa jàre tẹ̀ wá ṣíjú tẹ̀ wá ń ṣí jáde fún wa tẹ̀ wá ń tàn wá ṣé dandan ni kẹ́ bá àlàyé jẹ ṣé dandan ni kẹ́ sọ́wọ́ lórí burúkú ni bàbá wa wí táyà ìgbà wà tó ara wà kan nínú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n tún máa sọpọ́tì ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni máa ń sọ ọ̀rọ̀ gidi ni máa ń sọ gbá ni máa ń sọ àwọn ni máa ń sọ kó mọ̀ da fún gbogbo papọ̀ ẹ̀yin alábòde tápàdà mọ́ àgbésípò tó padà yá tápàdà mọ́ àgbésípò tó padà yá torí nǹkan táwọn arí ẹ̀yin ò rí ni tẹ́ bá ní ẹni máa sọpọ́tì wọn once a Muslim kò lè sọ kankan lẹ́nu ó gbọ́ ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ ní sọ fún ẹ̀yẹn ọ̀rọ̀ tí ó sọ tó pàtẹ́wọ́ fún tó mọ̀ fojú rẹ̀ wọ́ kó àfi fàgbẹ́ kò ṣe òní sọ yẹn mùsùlùmí sọ̀rọ̀ gidi lẹ́nu ọ̀rọ̀ búkú oníbo níbi lẹ́nu mùsùlùmí ṣe báwọn náà ti ṣe rí àti ṣe rí náà àbẹ̀tà àwọn mùsùlùmí àyíká tèmi àwọn èé ṣe bẹ́ẹ̀ àbúrò mi kan jẹ́ mùsùlùmí àwọn èé ṣe bẹ́ẹ̀ ẹbí mi kan jẹ́ àwọn èé ṣe bẹ́ẹ̀ wọ́n àbẹ̀ lọ́wọ́ ni tó bá ti pọ́n tán wà á mọ̀ túkọ̀ lọ wà á rí túkọ̀ lọ wọn orí ẹ̀ tí ò pé òun àáfàá rẹ tó ní pé ń lò nǹkan dúdú fún lónìí kò tí ì mọ gbóní Saudi Arabia níjọ́ tó bẹ̀rẹ̀ sí ní gbóní Saudi Arabia kò rí nǹkan dúdú mọ́ yóò padà mọ́ takò kan dúdú lẹ́nu owó gba àfáà tí ń padà wá lọ́n takò kan dúdú lónìí pé ẹ mọ̀ ṣẹbọ mọ́ ẹ mọ̀ tẹ ìpẹ́ ẹ mọ̀ tẹ ìgbà tí mo tí ì mọ gbó lọ́wọ́ Saudi Arabia nígbà tán gbó wọn padà takò ìpẹ́ yẹn pé kí mọ̀ tẹ ìpẹ́ mọ́ pé kí mọ̀ ìpẹ́ mọ́ wọn ti ní ọ̀nà mi tó owó tí mo lé fún wọn ni àfáà rẹ ti ń tẹ ìpẹ́ tí mo ìpẹ́ yẹn kò tí ì rọ́nà mi tó wá rọ́nà mi ìpẹ́ yóò padà mọ̀ kọ̀dẹ́ mi tó òun náà mọ àwọn àdìsí tó pé kí wọ́n ṣàtàn alukọ̀ tó lè bá fi ọ́ kí wọ́n tẹ wọn pọ̀ fún wa kí wọ́n tẹ wọn tàn wá dandan ni kẹsàn-án dúdú báyìí tẹ́lẹ̀ èyí tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kéjì ká mú àfa tó wájú pé Islam lẹ bá fẹ́ ṣe ní ẹdún sódì Islam náà tó wájú pé bí àwọn ẹlẹ́bọ ẹ bá ẹlẹ́bọ ṣe náà tó wájú pé bí àwọn wọn kìsẹ́ ẹ bá wọn ṣe lẹ́yìn ní kẹ́ wá wà ní àárín mẹ́ta ẹ̀yin nìkan ẹlẹ́lẹ́jú kìsẹ́ ẹlẹ́lẹ́jú ẹ̀yin nìkan ojú ìṣẹ́ tì yín ẹ̀ ní tìjú o gbé tì yín o gbé tì yín àwa kan àrí gẹ́gẹ́ bí pọ́mọlúàbí àrí gẹ́gẹ́ bí pọ́mọlúàbí àrí pẹ́ ń sòótọ́ scam ni ẹ̀tàn lásán ni kò dẹ̀ lè jẹ́rọ àwàyí mọ́ tí bá ń jẹ́ àwọn kan kò jáwé because ó ti jẹ́ àwọn abálaba tí wá sẹ́yìn ẹ bá wọn ṣe ìfẹ́ láti bára wa lò ẹ jẹ́ ká bá wa ìfẹ́ lò pọ̀ kí nìkan àríbi tí wọ́n sí ilẹ̀kan lájú wa kí nìkan mùsùlùmí ò lè sọ pé kí sẹ́yìn mọ́ ṣe gba ọ̀rọ̀ yẹn tẹ́ ń sọ lẹ́nu mùsùlùmí àṣẹ lásán ni fálásì ni kò wúlò fáwọn yìí phrase word ni àwa ti ráṣìírí yín àwa ti mọ̀ yín ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ tọ́ wa ẹ̀yin lẹ build wa àti mọ aim and objective fún yín Islam ní pé kẹ́ pa wá ní kẹ́ dú wa ní àwọn tó ní pé kẹ́ pa àwọn tó ní pé kẹ́ dú àwọn tó ní pé kẹ́ gé lọ́wọ́ àtẹsẹ̀ àwọn yẹn ni wọ́n bá ṣe